Africa Content TV. Alákọ̀ọ́kẹ́ ló ti dúrà yìí náà, èmi náà wọ́n ti dúrà yìí náà fún ṣàdúrà ìkàwé òdùpẹ́. Àkọ́kẹ́ bẹ́bí mi ìsìn ìdí ọ́, ẹ̀yẹ fún ìjọwọ́ pé àkọ́kẹ́ ó. Sórí àkọ́kẹ́ ẹgbọ́, ohun tó bá wù wé ṣe fi ọláyọ̀ ní o. Ìbò bàbá mú kọrin, àkọ́kẹ́. Ìbádélé àgọ́dọ̀ ẹ̀rù ìgbà ẹ̀ṣẹ̀ ẹ̀rù kọ́ lè bá mi ìmọ̀ ìlẹ̀ mi. Ètò omi akérèsé àkọ́kẹ́. Omi akérèsé àyìnlá. Ìyẹn lórí àyìnlá àṣì òmí àṣì ẹ̀dùn àkọ́kẹ́. Ikú fẹsẹ̀ àjọ fẹsẹ̀. Ṣé wọ́n dúpẹ́?